ẹ wo nǹkan tí mo fi hàn yín lélẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ wo fídíò yìí mo wá play ẹ máa gbọ́. a ní ẹ̀mọ ọjọ́ ìwé kan báyìí tí mo ṣe ó rà lọ́wọ́ mi náà ó ra jewelry yẹn lọ́gbà tó fẹ́ ra jewelry yẹn lọ́wọ́ mi wọ́n ti wá ní mo fẹ́ jewelry yẹn kọ́sọ́mà nǹkan ó fẹ́ ra nǹkan tó gbé wọlé nìyẹn ẹ̀mọ ọjọ́ ìwé ní ródóródó yẹn ń tó gbé wọlé nìyẹn onírọ̀ òṣì. ẹ pé mi ò play ẹ̀ débi olórí burúkú ẹ̀ awáyé má ṣe rere ìgbà tó ti rí bíìdì kíní ọwọ́ mi láyé ẹ̀ ti bàjẹ́ ẹ rí i pé tó bá ti rí nǹkan lára mi ìmájí olórí burúkú tó jẹ́ pé kò lè sùn nǹkan tó ṣe exchange glory àwọn ọmọ ènìyàn olórí burúkú àdìsá oníkun àgbè tó ti mọ sáré gbogbo ọmọ tó tẹkùn ẹ̀ jáde àti tó gbé fún ohun tí ò ṣe níláárí nìyẹn mo sọ fún ẹ pé òbò òkúta ló bu ẹ 31 years in marriage ó sì wẹ́ni tó fẹ́ kọ́pì òun yáwó èlé kiri olórí burúkú akídánidání awáyé má ṣe rere náà ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tó sọ yìí mo fẹ́ debunk ẹ̀ èmi ò wá debunk bọ̀ mo fẹ́ fi ṣẹ̀sín now there was a woman I used to call that mama P&P ìyá yẹn close mọ́ P&P bò èmi ti rí gbogbo géèmù ti pọ́s and pọ́ndà ń gbá ìyá yẹn bá mi rajà ẹ mọ báńgù mi kan báyìí tó pọ̀ ródóródó báyìí round báyìí tó pọ̀ tó lórí burúkú ọba ńlá tó lọ kọ́pì ẹ̀ nọ́mbà 1 nọ́mbà ńlá èmi ò lè wọ costume tó ń ta omi tí wọ́n fi ṣe costume yẹn ó mọ̀ pé omi yẹn máa ń fa cancer costume tó ń ta sórí kí gold jẹ́ tínrín báyìí tó bá fi sọ́rùn ó ní àlùbáríkà ju kó fi costume sọ́rùn lọ tó bá máa wá lo costume ní grade pé o fẹ́ lọ lo costume bọ̀ èmi ẹ wá wo price costume tó lórí burúkú ọba ńlá amúrọ̀bà Canada ẹ wò ẹ ti rí ọba ńlá May 11 ẹ ti rí káàárọ̀ ìyá mi inside church mo ní your account details for the woman that paid your money in my account ma ṣe ti rí your account details for the woman that ẹ máa wo lórí burúkú ọba ńlá o tó ti sin òkú àwọn ọmọ ẹ o and ó ní good morning ìyá mi wọn ò bí dá kó má fi ìyá mi sí UBA ẹ wò ọba ńlá now 25 seconds ó ní yes 70k confirm payment from your hobby ṣẹ́tìrí ẹtì now let's look at this date 11th of May ẹ jẹ́ ká lọ wo chat èmi àti ìyá yẹn ní May 11 èmi mọ̀ pé géèmù náà wá gbá bóyá ìyá yẹn rò pé màá ní kán má bàrà àbí ìyá yẹn rò pé bóyá màá bá ṣe jẹ yóò ti yẹn inú dọ̀kásì àtẹ́sábọ́ọ̀dù ń dùn lọ́wọ́lọ́wọ́ ìwọ olórí burúkú akídánidání aláìlójútì ìwọ a lè pé lágbàáyà because ọmọdé òfò ní ẹ olórí burúkú ìyá ẹ tó yàgbẹ́ ìwà sára ó wà láyé kò sí kankan náà ọmọ ẹ tó níláárí ẹ jẹ́ ká wo chat ìyá yẹn mama P&P kẹ́ ẹ lè bá mọ̀ pé setup ní ṣé ìyá yẹn ò lè lọ sórí page ẹ̀ mo tún sọ fún ìyá yẹn pé kò pé ìyá yẹn yẹn òun pé office line ẹ̀ kò gbágbó bọ̀ èmi mọ̀ pé na setup ẹ jẹ́ ká wo May 11 lọ́dọ̀ màmá yẹn jáde ìyá yẹn lélẹ̀ ìyá yẹn rè May 11 ìyá yẹn rè ṣe rí pé ó pè mí bí mo pè ìyá yẹn 25 seconds mama P&P then ẹ wò ìyá yẹn miss call mo tún miss call ìyá yẹn May 11 tí mo sanwó fún ọba ńlá 70k costume 70k can you imagine 2 minutes ẹ wò wọ́n dẹ̀ send address tán fẹ́ fi gbọ́ ọjà wọn pẹ̀lú phone number ṣe ti rí ẹ ti rí so ẹ wò mo ń bá wọn sọ̀rọ̀ yes mommy but it's beautiful ẹ wò ó dà kún làjọ ń sọ ń bí she called me mo ní yes mommy but it's beautiful ẹ rí i pé ó bá mi sọ̀rọ̀ mo wá reply wọn ó ti yẹyin mo wá reply wọn bóyá rò pé màá ba ọjà ẹ̀ jẹ́ ó ti yẹyin àbí kí ni èmi ò ń bọjọ ọlọ́jà jẹ́ báwo ni wọ́n ṣe máa ra costume 70k sọ̀rún èèyàn nígbà tí ò ń ṣe pé kíní ìyá ẹni this cloth na 1 million naira ń bọ̀ tap to call back 3 minutes ẹ jẹ́ kí n wo nǹkan tó ti rà account details ti tèmi lélẹ̀ àwọn ọjà ẹ wò 280
450,000 àwọn ọjà tán wá sọ́dọ̀ tèmi wá rà rè 750,000 850,000 1.8 million 850 600 750 ẹ ti rí 750 650 850 1.8 million 850 750 450 ṣé ti rí price for the fabric ṣé ti rí kọ́tọ́ bẹ́ẹ̀ mi rà rí. èmi ọba ńlá inú àpadà sí aburú tó wà yẹn ló máa kú sí tọmọtọmọ ọba ńlá èmi ìwọ tó máa sọ pé Lizzy nílá ẹ máa ra costume 70k lọ ogun máa pa ẹ tọmọtọmọ ẹ Elizabeth Adeola ọba ńlá èmi costume 70k ogun máa fẹ́ jẹ́wẹ̀ tọmọtọmọ ẹ àwọn bíìdì tó wà lọ́wọ́ mi gan mi ra kankan ní 70k ogun máa fẹ́ jẹ́wẹ̀ èmi ò ń bà business èèyàn jẹ́ ṣé bó sọ pé mi bẹ polówó jíjẹ olórí burúkú olòṣì kí n bá yín polówó poison olòṣì olórí burúkú wo let me tell you something when you get to a stage there are some things you don't do anymore tó bá ra gold 1 gram tó bá fi sọ́rùn ẹ̀ ó ní àlùbáríkà ju kó lo àwọn tó ń ta costume kan ni mò ń bá wí o ẹ lè ra àwọn costume but títọ́ bá ńlá yẹn ọba ńlá ń yàgbẹ́ sára náà ẹni tó ń tọ̀ síbi tó wà ọba ńlá mi ò lè gbóúnjẹjẹ lẹ́nu lọ́wọ́ ẹ̀ èmi mi lè gbóúnjẹjẹ lọ́wọ́ ẹ̀ ó dẹ́tí ìwọ́ tó ń rùn èmi á fi ọba ńlá ò mọ̀ kọ́ tó ń pè ní poverty ni ó mọ̀ tó ń pè ní poverty ṣó mọ̀ wípé dirtiness ó máa mú spirit poverty wá neatness ó máa mú spirit owó wá kò sí nǹkan kan tó lè gbélẹ̀ tí mo lè rà láyé ọjọ́ kan tó kó bàtà àwọn olórí burúkú kan wá orí pé mo pè ẹ́ mo mọ̀ wọ́n fẹ́ dá padà mo ní àwọn àríkẹ́ ó ra bàtà olórí burúkú rọ́bà kan wá èmi tí mo mọ̀ kó o ṣì ń bọ̀ wá ṣe ṣó fún wa ṣé bí nítorí pé o fẹ́ taṣọ ló ṣe bẹ̀rẹ̀ orí burúkú àbò tí ń taṣọ tẹ́lẹ̀ míwàá ó lè má taṣọ ẹ ó ní láti ba ayé èèyàn kan jẹ́ so bìlí pé tó bá àtàkì mi Lizzy l'original ìwọ́n tó ti sọ fún gbogbo ayé pé Lizzy l'original èèyàn sọ pé Lizzy wà ra èmi ìyá tó ra kọ̀stúmù lọ́wọ́ ẹ kò gbọ́dọ̀ jójú lásán kò gbọ́dọ̀ jẹ́ kó fẹ́ wọ kọ̀stúmù nígbà tó rí wo ògúrú nígbà tí ó wà nílùú òyìnbó wọ kọ̀stúmù kó kúkú ra a gram èmi Àkànkẹ́ Florida bó ẹwà ó ní collection gold tiẹ̀ Florida ó ní collection gold titi ẹ̀ Abẹ́fẹ́ Ayọ̀mídé ó ní collection gold titi ẹ̀ ó rí Rótìmí nínú first class ni ó rí ó rí Rolex tó wà lọ́wọ́ Rótìmí ó rí àwọn gold ẹ̀ àwọn house help mi mo ra gold fún wọn àwọn house help mi ẹni tí ó bá lágbára gold lè ra costume ju costume lọ ogun ló máa fẹ́ jẹ́wẹ̀ tọmọtọmọ ẹ̀ ìwọ lórí burúkú olòṣì àwọn nǹkan tó ṣe ní lárí nìyẹn ìyá débi pé tó yẹ ní 2 million ó fi bí ṣú ni imagine tó ń sọ̀rọ̀ oorun imagine tó ń yàgbẹ́ mọ̀ wípé orí ibi tó mọ̀ pé kò sí èsì ibi tó wà ó mà ṣe o mi ò lè wọṣọ tó bá ń tà mi ò lè gba costume lò lọ́wọ́ ẹ̀ mi ò lè gba gold kó má ta gold 18 karat mi ò lè gbà lò lọ́wọ́ ẹ̀ because you are dirty you stink ìwọ tó ń lálùbáríkà ìwọ tó ń níra wà ní à ìwọ tó ń jẹ gbèsè kiri ìwọ tó ń tọrọ bára kiri ríbi tó environment tó ń gbé ni ó rò pé àwọn èèyàn tó máa raṣọ lọ́wọ́ mi máa raṣọ lọ́wọ́ ẹ̀ ni ewo orí ọ́fíìsì mi ni oh my goodness ẹ̀yin rí ọ́fíìsì mi ni ibi mo ti ń taṣọ rí iye tí mo ná sí ibẹ̀ ni. tó ẹ̀yin èèyàn wa ẹ mà tún ti gbọ́ nǹkan èyí tí Lizzy Anjorin tí ó jáde wá sọ nípa Elizabeth Ọbánlá èyí tí gbogbo wa mọ̀ sí godmother rẹ̀ nígbà kan rí nínú fídíò yìí ẹ̀gbọ́n bó ṣe sọ wípé níṣe ló ń kọ́pì òun o níṣe ló ń parọ́ mọ́ òun níṣe ló ṣètò òun ọ̀pẹ ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ yìí mọ̀ kọjá bẹ́ẹ̀ ó kọjá ibi tí a fi sí tó ẹ̀yin èèyàn wa níbi tí ọ̀rọ̀ yìí dé báyìí Ọlọ́run nìkan mà ló lè yanjú rẹ̀ ẹ̀yin èèyàn wa ó kí ẹ ní ọjọ́ tó dára. Rí iye tí mo ná tí mo fi ṣe ọ́fíìsì ó yẹ kó mọ̀ ọ́n tó wá ń bá èmi ọlọ́mọdéra padà sí aburú Madam Agbepo Tosibe Ventures
ẹ̀yin èèyàn ẹ rántí pé kókó mú mi gbà kan ní forehead mi ó pọ̀ ní gbogbo bíbá yìí ṣẹ́yìn rí mọ́ bẹ́ẹ̀ ṣe blọ́ọ̀gì mi ẹsẹ̀kẹsẹ̀ bẹ́ẹ̀ ṣe blọ́ọ̀gì mi tí mo ti rí pé okay ẹ ti blọ́ọ̀gì mi and I worked on myself and it's no more there. Look at my face